Africa Content TV. Nítorí ogun lẹ́sẹ̀ kọ́dúkọ́dú. Ọba wa, Ọba Akeem Owóadé. Ayaba Òpómúléró tó bá wà ní ilé pẹ̀lú kábíyèsí tó kí ní ayaba. Abíwù mi ẹ̀ káàbọ̀. Ó kí gbogbo ẹ̀yin orí adé tó wà lórí ìjókòó. Ó kí gbogbo Ọ̀yọ́mèsì tó wà lórí ìjókòó. Ó lè kí gbogbo àwọn colleagues wa tí ọba tó bá fún ẹ lóyè tó fi lógo no matter the situation. Ipò yìí ló dé tó kó mọ̀ ẹ́ kó fi sọ́wọ́ òsì. Ìkẹta ni wípé ó gbà wípé láti ní ìlọ mọ̀ pé ọmọ Iléṣà ní ẹ́ ṣùgbọ́n o ti ní ìlú kejì ẹni ìlú Ọ̀yọ́. Àwọn olùdálẹ̀ ti wá lórí tí kábíyèsí Aláàfin tó wà ní àgbéwà wọn bí wá ní láti dalẹ̀ Aláàfin. Ètò tí a bá sùn ká tó di oyè tó lóye jágúnjágún ní àníkalẹ̀ òjò àdìdalẹ̀ Aláàfin. Ṣùgbọ́n gbogbo àwọn bàbá ìyẹn gbogbo ní tí kábíyèsí oníbìdí tẹ̀ ní àgbà ìyẹn gbogbo ní tí gbogbo ní tó gbé wa wọ̀ ìfọ́kọ́kọ́ ní kí n máa kọ́kọ́ sọ nìyẹn. Kémi ìgbọ́dọ̀ dalẹ̀ Yorùbá. Ẹ ṣe kábíyèsí f'Aláàfin. Àti wípé gbogbo ilé tó wà lọ́wọ́ ẹ̀ tí agbára ẹ̀ bá ká ó wá gbìyànjú láti máa ṣe fún ìlú Ọ̀yọ́. Ẹ̀yin Ọ̀yọ́ kò sí pọ̀ o. Ayé ń jagun lọ́wọ́ ni o. Ẹ wá wò pé kí làárẹ̀ ti ṣe sílùú Ọ̀yọ́ mò ń bọ̀ o. Ẹ̀yẹ́ rí ni ní pípa láìpẹ́ yìí láti máa ṣe nílùú Ọ̀yọ́. Wá kí kábíyèsí wa kú oríire. Àkọ́dá fìdíjoyè nílé ìgbà. Kábíyèsí kò ní omi o. Kábíyèsí gbé àwọn ọmọ sílé ní ìjókòó yẹn. Agbára tí Ọlọ́run fún yín rí. Ẹ fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn joyè nínú ààfin lágbára ilé. Kò dẹ̀ sí ẹni tẹ́ bá fi joyè tó máa kábàámọ̀ lágbára ilé. Torí àwọn òkábàámọ̀ oyè ìtajà lọ́yọ̀ọ́. Lóòótọ́ àti lórúkọ ká tó di Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n dàbí ìpàdé kẹ́yọ̀ ní orúkọ 30% nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò dé. Orúkọ yẹn wo bí 80-90%. Ẹ jẹ́ ṣe kábíyèsí f'Aláàfin. Ó dẹ̀ fún mi ní ààyè láti ṣiṣẹ́ tí mo fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá. So kì í ṣe oyè kékeré ló gbà. Ògo kan ló gbà ní ọ̀sán yìí. Ọlá kan ló gbà ní ọ̀sán yìí. Orúkọ eré kan ló gbà ní ọ̀sán yìí. Ní agbára elédò àkòní ẹ̀mọ́ rẹ lágbára Ọlọ́run. O ò ní kábàámọ̀ kó wá joyè bíbà lágbára elédò rẹ. Gbogbo ẹni tó bá joyè nílùú Ọ̀yọ́ kì í kábàámọ̀ àfi tó bá dalẹ̀. Tó o bá ti dalẹ̀ o ní kábàámọ̀ òye ní o. Ẹ̀kí ẹ̀yin lọ́balọ́ba. Kábíyèsí. Ìjọba wa dúró ti kábíyèsí wa. Kábíyèsí. Àgàgà ilé ọba wa ní Ọ̀yọ́ State àtàwọn Yorùbá cities tó dúró ti kábíyèsí. Kábíyèsí. Ní agbára ilé ìmọ̀lẹ̀ ìlú yóò ní dàrú o. Àṣẹ. Ìtẹ́ yín ò ní gbónámọ yín nídìí o. Àṣẹ. Gbogbo tí ẹ bá dáwọ́lé nílùú yín ayọ̀rísí rẹ o. Àṣẹ. Wọ́n ṣe ìlú nìkan gbogbo tẹ bá dáwọ́lé ayọ̀rísí rẹ. Àṣẹ. Ọlọ́run ti pé yín sípò ọlá àwọn ọmọdọ́mọ yín Ọlọ́run àti sípò ọlá. Àṣẹ. Mo wá kí gbogbo èyí tí wọ́n ìwá sí ìvẹ́ǹtì lónìí ní apá Ọlọ́run ìkan rere máa ma ṣe lágbolé yín o. Àṣẹ. Ìkan rere ló máa ṣẹlẹ̀ nílé ayé yín o. Àṣẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gan. Àṣẹ. Kíbá! Kíbá! Kábíyèsí ìkú. Kábíyèsí bàbá. Kábíyèsí ìkú bàbá èyí. Ilẹ̀ Yorùbá láti gba ìwé ẹ̀rí eléyìí tí ikú bàbá yèyé àti ayaba Adéwùmí tí wọ́n máa fà.
in aka ba mutum abu in ba ba shi takarda ba na rubutu bai ci komai ba abin da za mu yi yanzu za mu ba da takarda ne wanda alafin shi ne ya ba shi. ẹni tí ò bá lè yà kọ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ wọn rere lu káwọn èèyàn rí gbogbo ẹ̀ àtiwé ẹ̀rí lọ́wọ́ Aláàfin. Mo kí gbogbo àwọn ọ̀tàn ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá pátá wà ní Togo yìí. Mo kí olóyè ọmọọba náà mo fi bàbá ya yìí kí yé o ẹ̀mọ̀ máa ṣe ẹ̀kú dúró ti Aláàfin o àjọṣe wa ò ní bàjẹ́ láti ṣe. Mo kí gbogbo àwa tá a wá láti ìlú òyìnbó náà pátá dúpẹ́ lọ́wọ́ yìí. Mo kí gbogbo àwọn ọmọọba náà Mọ́gàjí Ọwọ́ Adé ti Agúnlóyè pátápátá gbogbo kí o mi ò lólórí kan ṣe òdòdó. Wá kí gbogbo àwa ọmọ ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá pátá tó wà ní Togo yìí tó ń wò wá lórí amóhùnmáwòrán náà gbogbo pátá mo kí o ṣe òdòdó. Ọjọ́ ìní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹnìkan tó ti kún àwọn olóyè wa ní ilẹ̀ Yorùbá jẹ́ oyè dáńjẹ lẹ́nu tó dẹ̀ jẹ́ oyè ìrìlú ti gbogbo ilẹ̀ Yorùbá pátá. Ni wọ́n á ṣe ládùúrà pé ìyàmọ́rí o ṣiṣẹ́ o tẹ̀sọ̀ àgbàmọ́lẹ̀ o ilé ìtẹ́ wa ti jẹ yìí ní ọlá Ọlọ́run ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó ìjẹ́kẹ̀ ṣiṣẹ́ o ìjẹ́kẹ̀ ìdàlẹ̀ Aláàfin o torí pé wọ́n ní ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ o lágbára ògo Ọlọ́run èyí ló dalẹ̀ láṣẹ̀kù ẹni ṣiṣẹ́ inú mi dùn gan lẹ́yìn àwa mú certificate ti oyè náà àá fún yín. Habibala Mabiele. Ọwọ́ tó fi gbà náà kò ní fi gbọ́mọ sí o kò ní ṣiṣẹ́ o kò ní tẹ̀sẹ̀ àgbàmọ́lẹ̀ o gbogbo ayé ẹ wò ó sàtífíkẹ́tì ni o. Àjọba. Sàtífíkẹ́tì náà nǹkan mèremère yóò mọ wọ̀lú Ọ̀yọ́ o yóò mọ wọlé Yorùbá o. Mo tún wá ṣe ládùúrà pé lásìkò títì ẹ náà tó mọ bá Láàfin ṣe èkó mọ kíbi èkó ẹyẹ mọ kíbi ẹyẹ ewúrẹ́ mọ kíbi ewúrẹ́ o ẹ̀ṣẹ̀ òbí gan gbogbo ẹ̀ o. Kábíyèsí ikú bàbá yẹn. Aláàfin máa lágbà ó. Aláàfin lágbà. Aláàfin máa lágbà. Ìyẹrẹ mi ní pé kí n máa fi iṣẹ́ yìí jẹ́ pé gbọ̀ngàn ìgbàlejò olówà ní Olivet Baptist High School. Fẹ́dẹ̀lú èbó. Aláàfin máa lágbà ó. Owó certificate gbogbo àwọn olólùfẹ́ Erelú àsìkò ti tó láti san owó certificate gbogbo àwọn èèyàn wa ní gbogbo ìlú ní Nàìjíríà tá a wá ilẹ̀ Ìgbò Yorùbá Haúsá gbogbo àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ Amẹ́ríkà Canada owó certificate ẹ dápẹ́ má dá bàbá mi dúró.
Mr. J. Owó certificate. Mami, Kéèkì Ráìmì. Mama T. Ẹ dákun ní kíákíá o. Ẹ ṣe mo dúpẹ́ o. Wọ́n dúró làwọn máa fi sí. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe o àwọn èèyàn wa láti Sokoto, Kaduna, Kebbi State, ẹ ṣe àdúpẹ́, Lagos, Ọ̀ṣun, Ọ̀yọ́. Ní kíákíá. Ẹ̀yin èèyàn wa ní Canada ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe mo dúpẹ́ o.